Yorùbá blood ẹ̀jẹ̀ ọmọ Yorùbá. Àlàáfíà fún gbogbo ojú tó wò mí, gbogbo àwọn ọmọ Yorùbá a kó oríire àwọn èèyàn wa tí wọ́n mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Inú mi dùn gidi gan-an, mo mọ̀ pé àdúrà wa náà òun ló gbà lórí wọn. Mo dẹ̀ mọ̀ pé tí wọ́n bá gun ẹṣin nínú gbogbo ọmọ Yorùbá lásìkò ìmọ̀ mọ̀ pé ẹṣin náà ní kọsẹ̀. Lágbára náà àfàmọ́ Jésù ó ṣe ládùúrà wípé ìwà burú yìí kò tún ní jẹyọ mọ́ láwùjọ wa o. Mo ti ní lọ́kàn pé mo fẹ́ ṣe fídíò yìí tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí gbogbo kíní ti wá ṣẹlẹ̀ nínú mi wá dùn pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nínú fídíò yìí ó wà relevant sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Àwọn ọmọ Yorùbá dẹ̀ máa rí ẹ̀kọ́ kọ́ nínú nǹkan tí mo fẹ́ sọ nínú fídíò yìí. Mo ṣe alábàápàdé fídíò àǹtí wa kan, Aminat Àjàó, gbajúgbajà olórin Islam yẹn. Mo ṣe alábàápàdé fídíò wọn kan. Fídíò yẹn ó jẹ́ fídíò kò lè kí ni n tó sọ níbẹ̀ ṣe sí wọn nínú fídíò yẹn ó báyọ̀ nínú jẹ́ gan. Ẹ má ṣì mí gbọ́, àǹtí wa yìí wọ́n jẹ́ èèyàn tó jẹ́ pé mo fẹ́ràn. In fact, lára àwọn orin wọn kan tí mo fẹ́ràn ni wípé ìrínisí níṣe ni lọ́jọ́ ọba ṣèrìnsí láṣẹ ń kó ní o mọ́múra bí akọ ìgbà ilé eré ni wọ́n ti bí ẹ. Ṣùgbọ́n nínú fídíò wọn tí mo rí yìí, fídíò yẹn kò ṣó ìtara tó jẹ́ kí a expect lọ́wọ́ ọmọ Yorùbá. Wọn ò ṣó ìtara ọmọ Yorùbá nínú fídíò yẹn, wọn ò ṣó wípé ẹ̀jẹ̀ Yorùbá ló ń ṣàn ní ara wọn. So nínú fọ́nrán yìí máa ṣàlàyé fún wa àwọn ìṣesí wa tó jẹ́ pé kí ló máa ń tàbùkù àṣà Yorùbá. A máa ṣàlàyé fún wa bóyá jẹ́ wípé kí ni a gbọ́dọ̀ gbé ẹ̀sìn kárí ju àṣà lọ, àti àṣà àti ẹ̀sìn gbogbo ẹ̀ ni ó ní ààyè tiwọn. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa fi ń kó wa lómi ọbẹ̀ lọ́jọ́ tó máa sọ pé iná ọmọ ìlú mi nínú ikú pé ọmọ ìyá ẹ̀sìn ni wá. Àwọn ọmọ ìyá ẹ̀sìn kan àwọn ni wọ́n di àwọn èèyàn wa mọ́lẹ̀ fún bíi 52 days yìí o, tí wọ́n dí wọn mọ́lẹ̀ sínú igbó. Ọmọ ìyá ẹ̀sìn náà làwọn náà máa pera wọn. So gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n máa fi ń kó wa lómi ọbẹ̀ jẹ yìí, mo fẹ́ kí a gbé yẹ̀wò dáadáa, ká look at it, we want to look at it closely, ká gbé yẹ̀wò dáadáa. Ǹjẹ́ bó ṣe rí tó wá sọ pé iná ọmọ ìlú mi nínú ikú pé gbogbo àwọn onígbàgbọ́ pé ọmọ ìyá ni wá, tó bá ní gbogbo àwọn Muslim pé ọmọ ìyá ni wá, ǹjẹ́ bó ṣe rí náà nìyẹn? Ǹjẹ́ ìyẹn wá túmọ̀ sí wípé kí àwọn kan wá kán máa fi búrẹ́dì kan máa fi kó wa lómi ọbẹ̀ lọ? Iná ọmọ ìlú mi náà ikú ẹ̀ ń sọ àwọn ọmọ wa mọ́lẹ̀. Iná ọmọ ìlú mi náà ikú ẹ̀ ń gbébọn jáde sí wa ní ọjọ́ ẹ̀yìn ìwà pa. So gbogbo ẹni a máa yànnàná nínú fídíò yìí. Wo má wọ kúrò, èmi olùjíhìn àlàáfíà yẹn ni àfàmọ́ Jésù. Kárí ọmọ kọ gẹ́gẹ́dì. Ṣé rí tí wọ́n bá ń tọrọ lọ́wọ́ Olódùmarè kó fóun lọ́mọ, ẹ máa mọ ọmọ tẹ́ máa tọrọ o. Àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n máa pa yín, ẹni tó tún pa yín lọ́tún máa gbógo fún, lọ́tún máa kọrin gbógo fún. Ṣé rí àǹtí wa yìí, mi ò bọ́mọ̀ kan fún bu rárá. Mi ò pé nǹkan tó ṣe yìí wọ́n rí gẹ́gẹ́ bí ẹni pé àwọn ṣe nǹkan tí ò dáa rárá. Àǹtí màmá wa Aminat Àjàó, àǹtí wa Aminat Àjàó, ẹ bùkún o, because fídíò yìí kò ṣó ìtara ọmọ Yorùbá, kò ṣó wípé ẹ̀jẹ̀ Yorùbá ló ń flow lára yín. Ṣé rí fídíò yẹn kì í ṣe pé ẹ lè sọ history Ìlọrin kọ́, kì í ṣe pé ẹ lè sọ history Ìlọrin normal gbogbo àná la mọ history Ìlọrin, ṣùgbọ́n ó jẹ́ kí ìtara pé ẹjọ́ ọmọ Yorùbá pé nǹkan ńlá ó bọ́ sọ̀nù lọ́wọ́ ọmọ Yorùbá ó jẹ́ kó máa ṣó nínú ọ̀rọ̀ yín. Èyí tẹ́ fi ń kọrin yẹn, tẹ́ ń jó, tẹ́ ń fò sókè, tẹ́ ń yọ̀ yẹn, ó jẹ́ orin arò. Ẹ mọ àwọn sound arò tó máa ń lò nínú fíìmù yẹn, àwọn sound arò pé nǹkan burúkú ṣẹlẹ̀, òun ló jẹ́ kẹ́ máa play ní background music yẹn. Òun ló máa ṣó pé ẹ mọ ìtumọ̀ wípé kí ni Yorùbá a lose Ìlọrin, kì í ṣe pé bẹ́ẹ̀ ni ṣe wá ń pọ̀ tu ẹ̀ bí nǹkan òwúrí. Kò ṣó wípé ẹ̀jẹ̀ Yorùbá ń ṣọ̀la. Mo dẹ̀ mọ nǹkan tó máa ń ṣe gbogbo àwa ọmọ Yorùbá tá máa ń wù àbáyé, pàápàá wa tá bá jẹ́ Muslim. Tí wọ́n bá ti mú sí wa lórí ẹ̀wọ̀n, kó mo sọ́lẹ̀ kan náà pé tó bá ti mú sí wa lórí pé iná ọmọ ìlú mi nínú ikú pé ọmọ ìyá ẹ̀sìn ní gbogbo wa, àgbọ̀n kankan mọ́, wọ́n ti fà wá lórí lọ nìyẹn, wọ́n ti kó ọpọlọ wa kúrò báyìí, wọ́n ti fi kan ti wù sí. Sincerely, iná ọmọ ìlú mi nínú ikú tó bá ti lè sọ fún wa, tó ti gbà wọ́n ti fi kó wa lómi ọbẹ̀ lọ. Iná ọmọ ìlú mi nínú ikú ẹ jẹ́ ká máa lo ọpọlọ wa. Tí wọ́n bá sọ pé ọmọ ìyá ẹ̀sìn ni wá, á gbà ọmọ ìyá ẹ̀sìn ni wá lóòótọ́, nobody is disputing that. Ṣùgbọ́n
àjọmọ̀ yẹ́sì yẹn ò mí pé kí olúkálùkù náà kó máa rò kó sọ́dọ̀ ààrẹ. Tí ẹ bá wo history Islam ní àtìbí tó ti bẹ̀rẹ̀ débi tó délé ni olúkálùkù náà ṣe rò kó sọ́dọ̀ ààrẹ ni. Iná ọmọ ìlú mímọ̀ yìí kọ ọmọ yẹ́sì ni wá, ìyẹn ò ní pé kó fẹ́ràn ọmọ làkejì ju ààrẹ lọ. Ẹ jẹ́ ká gbé látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam. Nígbà tó wá bá ànábì tó ní ànábì Muhammad báwo ni o ṣe fẹ́ kí a máa ṣe àsàlátù fún ẹ? Ó ní ẹ máa sọ wípé Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim fil alamina innaka hamidun majid. Ànábì Muhammad kò sọ pé gbogbo àwọn mùsùlùmí Mẹ́kà o kò sọ pé àwọn ànsọ́rù Mẹ̀dínà. Ó ní ẹ máa sọ fún Ọlọ́run pé kó máa bá mi ṣàlékún ìkẹ́ fún èmi ànábì Muhammad àtàrà alẹ́ mi. Àṣeyàn kì í gbàgbé ara alẹ́ ẹ̀. Àṣẹ tó bá fún ẹ lọ́kọ́ pé kó roko àṣewà roko sọ́dọ̀ ẹ̀ àtàrà alẹ́ ẹ̀ ni. Kí ló wá ṣe wá àwọn àtàjẹ́ mùsùlùmí ni? Ẹ lọ wo history Islam láti fi tó ti bẹ̀rẹ̀, láti fi ta ti gbé yìí látọ̀dọ̀ ànábì Muhammad dé sìn ẹlúkálùkù ń roko sọ́dọ̀ ààrẹ ẹ̀ ni. Nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n ń jà sí nígbà táwọn ànábì Muhammad tó papòdà tán táwọn mùsùlùmí ń jà sípò tí àwọn ànsọ́rù tó fẹ́ asmart àwọn muhajirun tó fẹ́ asmart àwọn Abubakar àwọn kí ló ń kókó Umar ẹjọ́ ṣé àwọn Abubakar àti Umar ṣé wọn ò roko sọ́dọ̀ ara wọn? Ṣé wọn lọ sọ pé iná ọmọdé mú mi náà yìí kú ọmọ ìyá kúkú ni wá sí bẹ́ẹ̀ yàn sọ rẹ̀ sọ pé ẹ fẹ́ di lídà ó yá a ti gbà fún yín? Ṣé wọn roko sọ́dọ̀ ara wọn? Ṣé wọn yọ àwọn yẹn láwo? Iná ọmọdé mú mi náà yìí kú àbẹ́yìn ò káyésì yẹn. Iná ọmọdé mú mi náà yìí kú nígbà tí ìjà bẹ́lẹ̀ láàrin àwọn Muawiya àti Aisha. Iná ọmọdé mú mi náà yìí kú ṣé Muawiya ṣó ó ronú iná ọmọdé mú mi náà yìí kú àmọ́ ṣé kò roko sọ́dọ̀ ààrẹ? Débi wípé kí ni ìjà yẹn ó le títí débi wípé kí ni wọ́n para wọn, wọ́n pọ̀ ọmọ ànábì gan, ọmọ ànábì wọn pa gan. Iná ọmọdé mímú náà ikú à. So tó bá tó bá jẹ́ ọmọ yẹ́sìn selfishness pé èèyàn jẹ́ ọmọ èdè ènìyàn yìí náà ó sì máa wà ń bẹ̀. Sùtálò ní ṣe sí ọmọ yẹ́ tọ́nu ẹ̀jẹ̀ jẹ́ ọmọ yẹ́sìn Sùtálò ní ṣe sí. Ṣùgbọ́n pé kó má roko sọ́dọ̀ ààrẹ yẹn irọ́ o gbọ́dọ̀ jà rẹ̀ o gbọ́dọ̀ roko sọ́dọ̀ ààrẹ. So tó bá ń wo history Islam even dàsìkò yìí a máa rí pé in history everybody ń roko sọ́dọ̀ ààrẹ and it is allowed because it's a natural law. Okay, iná ọmọdé mú mi náà ikú à nígbà tí àwọn Ottoman Empire tó ń rúlu Arabia tó wá padà dé Saudi Arabia lọ ṣé Muhammad Abdulwahab ṣé kò ṣìnà yá fún wọn? Ṣé kò gbóná yá wojú wọn tó lé wọn kúrò mẹ́? Àbí ṣé Ottoman wọn kì í ṣe Muslim ni wọn náà wọn ń ṣe Christian náà? Ṣé nígbà tí Muhammad Abdulwahab tó máa nẹ̀ dáàbòpọ̀ pẹ̀lú Saud ṣé wọ́n lé wọn kúrò? Iná ọmọdé mú mi náà yìí kú à because olúkálùkù ń roko sọ́dọ̀ ààrẹ ẹ̀. Iná ọmọdé mú mi náà yìí kú à yẹn ò mí pé bóyá bí kíni pé kó má já rẹ̀ ohun tó wá jẹ́ títí yẹn kẹ́ wá tá dànù, ohun tó wá jẹ́ títí yẹn kó má ta ẹ lára mọ́. No, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Sọ ọmọ ìyá mi nǹkan tí mò ń sọ fún ẹ ní gbogbo àwọn àpèjúwe tí mo mú wá ni wípé iná ọmọdé mú mi náà yìí kú à ẹ̀sìn ò ní pé ká gọ̀. Àwọn ẹ̀yẹ́ ẹ̀sìn lájẹ́ yẹn ò ní pé kí wọ́n wá nǹkan tó jẹ́ títí ẹ̀yẹn kó wá gbà sọnù lọ́wọ́ ẹ̀ irọ́ jára ẹ̀. Ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn kó fi ti ọpọlọ wa mọ́nú bọ́ọ̀sì kan kó wá lọ́ọ̀kẹ̀ pa kó sọ kọ́kọ́rọ́ nù. Ṣé o pé nǹkan tí àwọn abọ̀rìṣàlẹ̀ Yorùbá àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá láwọn kan tó máa fi ń bu wa ni ó dẹ̀ ká máa wòye sí díẹ̀díẹ̀. Èèyàn ṣe rí tó bá sọ wípé iná ọmọdé mímú náà ikú à pé ọmọ yẹ́sì ni wa ìyẹn ò ní pé káwọ́ gbéra kọ́ máa yìn wá ń bọ̀ náà jọ káwọ́ gbéra kọ́ máa sọ àwọn ọmọ wa mọ́lẹ̀ nínú igbó. Ó kẹtẹ́ ẹ kí tún fún wa ní further example sí iná ọmọdé mímú náà ikú à ẹni tó bá ń follow Middle East politics dáadáa ẹjọ́ kí ló dé tí àwọn Saudi Arabia, Kuwait, Qatar Kuwait gbogbo wọn tó fi kí ló ń kó okò ẹ̀ ọmọ ìyá wọn tó jẹ́ kí ló ń kó okò ẹ̀ Iran lẹ̀ tó lọ ń bá Amẹ́ríkà ṣe nígbà tó yẹ pé Amẹ́ríkà ló lè protect interest wọn òun ló jẹ́ kó lọ bá Amẹ́ríkà ṣe ẹjọ́ iná ọmọdé mímú náà ikú à ṣáwọn òkà kéwú débẹ̀ ni ó yìí jẹ́ pé àwa ní Nàìjíríà la máa ń gbé ẹ̀sìn kárí ju àwọn ẹlẹ́sìn lọ iná ọmọdé mímú náà ikú à ọmọ ìyá ẹ̀sìn ni wá ṣé nígbà tí Lebanon tó sọ fún Iran ní sí pé Iran má bàyé wa jẹ́ o má fi Hezbollah má fi bàyé wa jẹ́ fi tiẹ̀ ṣe tiẹ̀ jẹ́ ká fèsì iṣu wa fúnra wa dúró nílùú ẹ̀ má wà sọ́dọ̀ wa má bàyé wa jẹ́ ẹjọ́ iná ọmọdé mímú náà ikú à ẹjọ́ sáwọn yẹn ò kéwú ni ẹ jẹ́ ká máa jára wa ọmọ Yorùbá ṣé rí mo rí pé nílẹ̀ Yorùbá yìí kéwú la ké àfẹ́ ké exposure ọmọ kéwú tá a ké ẹ jẹ́ ká wá expose
iná wọn lè mú mi náà ikú ọmọ yẹ́sì lájẹ́ yẹn máa kọ́ máa fi káwọn Fúlàní máa wá bíbà ẹ̀ àbáwọn Haúsá kọ́ máa wá bíbà ẹ̀ kọ́ máa fi kó wa lómi ọbẹ̀ jẹ lọ ṣé ìyẹn la máa fi máa sọ pé wọ́n dà Sultan of Sokoto la gbọ́dọ̀ wọ àwọn gbọ́dọ̀ dánú wò ó iná wọn lè mú mi náà ikú à ìyẹn ò ní pé ìjọ ọmọ Yorùbá wa kó má dúró ìyẹn ò ní pé ẹ̀jẹ̀ Yorùbá tó ń sàn lára wa kó má stand ìyẹn ò ní pé ká má wò kó sọ́dọ̀ ara wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ jẹ́ kí tẹ̀ tó wá fún wa ní one example tó wà closer to home ẹ jọ iná wọn lè mú mi náà ikú à ọmọ yẹ́sì ni gbogbo wa ṣé nígbà tí àfàwà Jamiu Adégún àtọ́fẹ́fẹ́ nu bá ti ọfẹ́fẹ́ nu bá ti Akádìbò jẹ́ ẹjọ́ ṣé Akádìbò àwọn gbà kò gbé wọn lọ court iná mọ́ ìlú náà ikú à ṣé téèyàn kan máa fẹ́ wá ba ayé ẹ̀jẹ̀ ń sìn wá nítorí iná mọ́ ìlú náà ikú à ò ní fight pẹ̀tọ̀ ẹ̀ so ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọ yẹ́sì ni wá la jẹ́ lóòótọ́ ṣùgbọ́n ẹ má jẹ́ kí á gọ̀ ẹ má jẹ́ ká gọ̀ pẹ̀lú ẹ̀sìn tá à ń ṣe yìí Ìlọrin ó jẹ́ ilẹ̀ Yorùbá láyé Ọ̀yọ́ empire bó dẹ̀ ṣe bọ́ ní ọwọ́ àwọn bàbá wa ó jẹ́ nǹkan tó ba èèyàn ń jẹ́ gan gbogbo ọmọ Yorùbá la gbọ́dọ̀ máa sọ history yìí fún bọ́tà bá ti ń sọ history yẹn jẹ́ ká máa sọ ní sọ wípé kí ni nǹkan tó bá wà nínú jẹ́ so that a lè máa jẹ́kọ̀ọ́ fún wa a tún nílè lùzì àwọn bòmíì a dẹ̀ tún lè máa mọ rírì iṣẹ́ táwọn bàbá yẹn ṣe tó fi stọ́ọ̀pù àwọn Fúlàní yẹn ní Òṣogbo nígbà yẹn a lè máa mọ rírì ẹ̀ because tá a bá mọ rírì gbogbo nǹkan tí a pàdánù yìí àti pàdánù nǹkan míì lásìkò wà yìí kò ní jọ wá lójú ìyẹn ló ń jẹ́ káwọn kan máa sọ pé abẹ́ Sultan of Sokoto la wà nígbà tí wọ́n mọ àwọn nǹkan tá a ti pàdánù yìí kò ká wọn lára tó bá ń ká wọn lára ni wọ́n ní máa sọ pé ká tún máa padà sí abẹ́ Sultan of Sokoto ní ọ̀nà tó jẹ́ pé a tún lè fi pàdánù nǹkan míì so ẹ jọ ẹ jẹ́ kí a máa wòye sí gbogbo àwọn nǹkan táyé iṣẹ́ sí wa ìṣọ̀rọ̀sọ sí wa gbogbo nǹkan wa ẹ jẹ́ kí ìtara Yorùbá máa ṣò nínú ẹ̀ mùsùlùmí ni wá lóòótọ́ àlìjọ́ náà là ń lé ṣùgbọ́n gbogbo àwọn tábàjọ jẹ́ mùsùlùmí tó bá fẹ́ máa bá wa interact kó máa jẹ́ àwọn èyí tó jẹ́ pé wọn ò ní pa interest Yorùbá lára ni ìwọ tó bá ti wá tó ti sọ pé o jẹ́ ọmọ yẹ́sì tó fẹ́ pa interest Yorùbá lára àwọn máa rí ẹ gẹ́gẹ́ bí ọ̀tá wa ló jẹ́ iná ọmọ nìmú mi náà ikú à kò ṣiṣẹ́ níbi bẹ̀yẹn so ẹjọ́ ẹ jẹ́ ká tẹ̀ jọ wo verse yẹn closely nínú Quran ká tẹ̀ kó tiẹ̀ ká wo ẹ̀kọ́ ta lè kàn bẹ́ẹ̀. ní ara ṣe rí gbogbo ọ̀rọ̀ iná ọmọ nìmú mi nínú ikú ààyè gbogbo onígbàgbọ́ òdodo ọmọ ìyá ni wá gbogbo àwọn muslim ọmọ ìyá ni wá lè bá pàdé ní Quran chapter 49 verse 10 ṣé mo wo àwọn mùsùlùmí ẹ jẹ́ ká tẹ̀ máa ka English Quran lẹ́kọ̀ọ̀kan tàbí Yorùbá Quran kódà pé Arabic yẹn òun ló máa fi ń bo wà lójú lórí àwọn kọ̀ọ̀kan tá bá ń ka àwọn kíní náà fúnra wa àwa gan tí àwọn àfáwà bá ń sọ̀rọ̀ àtúmọ̀ máa lè lu ọpọlọ tiwa náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pé ṣé ìtàbà ìsọ̀ ṣó wọlé ṣé kíní tó dáwọn ọkọ̀ ní máa fi nǹkan tí ò tó nǹkan kan máa fi kó wa ní omi ọbẹ̀ jẹ lọ kó tó di verse 10 tí Ọlọ́run ti sọ pé iná ọmọ ìlú mi náà ikú àyẹ̀ ẹgbọ́n nǹkan tó lọ́run sọ síwájú ní Quran chapter 49 verse 9 àyíká wípé if two groups of believers fight each other ìwọ ànábì ò sọ fún wọn wípé tí àwọn onígbàgbọ́ òdodo méjì àwọn muslim méjì tí wọ́n bá ń bára wọn jà fight each other reconcile between them ẹ ṣe àtúnṣe láàrin àwọn méjì kí ìjà má sí mọ́ but if one group aggresses against the other ṣùgbọ́n ní tí ìkan nínú wọn tó bá ń ṣe pé kí ni tí ó jẹ́ pé òun ló ń wà láabi ló ṣàṣeṣe wípé kí ni kí ó fẹ́ bá ayé ẹnìkejì jẹ́ tẹ́lẹ̀ mọ̀ pé òun ló ń wà láabi fight the aggressing group until it complies with God's command Ọlọ́run ní pé gbogbo yín o tẹ́ jẹ́ mùsùlùmí o ẹ pawọ́pọ̀ lórí ẹni tó jẹ́ èèyàn láabi yẹn ẹ pawọ́pọ̀ lé lórí ẹ jẹ́ ká apply ẹ̀ sí context nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ń sìn àwa jẹ́ mùsùlùmí àbá kìí ṣe mùsùlùmí Yorùbá many of us are Muslims àwọn Fúlàní náà jẹ́ mùsùlùmí àwọn terrorists kan wá ń bọ̀ wọ́n sọ pé torí ìṣẹ̀ríà o àwọn bá bẹ̀rẹ̀ sí ní pa wá lọ́mọ àwọn máa bẹ̀rẹ̀ sí ní já àwọn ìyá wa gbé àwọn máa bẹ̀rẹ̀ sí ní já àwọn bàbá wa gbé àwọn máa gé orí àwọn orí bàbá wa ní àwọn máa kógun jà wá ní nítorí ẹ̀sìn ẹjọ́ tàbá ní ká apply nǹkan tí Ọlọ́run bá ń sọ nínú verse ẹjọ́ ta ni ó yẹ ká bá jà ṣé kò jẹ́ ká bá àwọn tí wọ́n fẹ́ wá bá wà láyé gé yẹn kò jẹ́ ká bá wọn jà nítorí pé kí ni Ọlọ́run sọ pé kí ni fight the aggressing group until it comply with God's command ẹ bá wọn olùṣèbí yẹn àwọn tó yẹ pé pípààyàn òjò wọn lójú yẹn àwọn gbogbo ní kẹ́ ẹ bá jà kí wọ́n padà sí ìgbé àlàáfíà àti gbogbo ayé gbé once it has comply reconcile between them with justice and be equitable God's love the equitable tó bá wá comply ìgbà yẹn lẹ́sẹ̀ wá di ọmọ ìyá ìsìn
tí àwọn terrorist yìí tó pe àwọn ní muslim yìí tó wá comply tí wọ́n kógun jà wá mọ́ tí wọ́n wà láàbí tó ìgbà yẹn lọ́sẹ̀ di ọmọ ìyá ṣùgbọ́n nísìnyí ọmọ ọ̀tá wa ni wọ́n jẹ́ nǹkan tí verse yìí sọ nìyẹn. So ẹ jẹ́ kí a lọ já wa ọmọ Yorùbá. Ṣé rí mo béèrè question kan nínú fídíò mi kan tí mo ṣe lọ, mo ní question yẹn mo dẹ̀ direct sí gbogbo àwọn alùsùnà wal jamaa, àwọn sàlàfíà Nàìjíríà, àwọn sàlàfíà ilẹ̀ Yorùbá, mo direct sí wọn. Ẹ jọ̀ọ́, in the case of pé àwọn kan fẹ́ wá kógun jà wá, bóyá they are Fulani but they are Muslims, wọ́n fẹ́ wá kógun jà wá dẹ̀ mọ̀ pé àwọn eléyìí Muslim ni wọ́n, ṣùgbọ́n mí pé àwa tá jẹ́ Yorùbá we are mixed, a lè ní àwọn olórí mi tó jẹ́ pé kí ni wọ́n ṣe Muslim, bóyá olórí wa wá jẹ́ bí Sunday Igboho for instance, àbí olórí wa tó bá wa já ogun títí wa lẹ́yìn sáìdì tiwa yìí tó bá wa kojú àwọn tó ń bọ̀ yẹn ó wá jẹ́ bí Ìbà Gani Adams. Ẹ jọ̀ọ́, ṣé àwa kan tá jẹ́ mùsùlùmí nílẹ̀ Yorùbá tá jẹ́ sàlàfíà tá jẹ́ àlùsùnà ṣáà ní máa wò ó pé ṣé ẹ̀yin kèfèrí ni màá wá tòsí against ọmọ ìyá mi tó ń kógun bọ̀ tó fẹ́ bá ilẹ̀ Yorùbá jà? Ẹ jọ̀ọ́, òun mo ṣe sọ pé ẹ jẹ́ ká máa ṣé rí mo béèrè question yìí is a very pertinent question because ṣé rí tẹ́ bá lọ tẹ àwọn alùsùnà mi nínú dáadáa, tẹ́ bá lọ tẹ àwọn sàlàfíà mi nínú dáadáa, nígbà tó ti gbọ́ wípé àwọn terrorist yìí ṣẹ̀ríà ní some of them fẹ́ wá implement nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá mo sọ fún yín yẹn o, ó dẹ̀ lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá náà tó yípa láwọn majority of àwọn èèyàn náà tó jẹ́ sálàfí ní bíbá dáadáa tó jẹ́ alùsùnà dáadáa, wọ́n lè máa ní soft spot fáwọn terrorist yìí pé àwọn bíbí ìṣẹ̀ríà lọ gbé bọ̀ náà, àwọn tí mo wà pẹ̀lú bíbá yìí àwọn òṣè ṣẹ̀ríà, jẹ́ kí n pàdé àpòpọ̀ pẹ̀lú wọn, jẹ́ kí kúkú ràn wọ́n lọ́wọ́, wọ́n ti pèpè fún jìyàdì, jẹ́ kí n darapọ̀ mọ́ wọn kí n lè lẹ́sàn. A máa rí ní ẹlòmíì tó yẹ pọ̀pọ̀ lẹ́kú to that level. Ìwọ tó ń wo mi ò lè máa wọ pé láíláí kò lè possible náà, ṣe nítorí pé wọ́n á jẹ́ alùsùnà, wọ́n á jẹ́ sàlàfíà sí lọ́mọ àti wá fi ní source spot fáwọn terrorist dey play. Àánú ò ṣe mí, ọpọlọ ẹlòmíì ó kú débẹ̀. So gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá àwọn tó yẹ ká ṣe ni pé ká pe àwọn àfáà wọn tó máa ń gbọ́rọ̀ sílẹ̀ nù, ká pè wọ́n jókòó. Ẹ jọ̀ọ́, ẹ bá máa tẹ àwọn ọmọ yín inú, ẹ máa bá máa sọ fún wọn wípé kó má jẹ́ kọ́pọ̀lọ wọn kó dúró débẹ̀. Ṣé báwọn kan lọ kó ọ̀rọ̀ sí Mutalab lórí kó tó lọ gbé plane tó lóun fẹ́ lọ bọ́ǹbù ní US? Ṣé ọpọlọ ẹlòmíì ṣe é wọ́n wò lọ́pọlọ ẹ̀ tó bá ti gbọ́ pẹ́ sí báyìí tó ti gbọ́ páwọn kan ṣe láìláìlà àwọn kan ṣe aláwọ̀ àgbà báyìí kò ní wẹ̀yìn mọ́ o. So gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá yẹ ká tẹ àwọn alùsùnà nínú àwọn sàlàfíà nínú, ká pe àwọn olórí wọn jókòó pé ẹ jọ̀ọ́ ibo lẹ́tọ̀ sí nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ṣé kí n ṣe pẹ́yìn gan ẹ̀ ní sọ́ọ̀sì fáwọn tó ń bọ̀ yìí? Ẹ jọ̀ọ́, tẹ́yìn ọpọlọ tẹ̀yìn bá ti ẹ̀gbẹ́ wípé kò jẹ́ kọ́ ní sọ́ọ̀sì fáwọn terrorist, ẹ jọ̀ọ́ àwọn ọmọlẹ́yìn yín, ẹ jọ̀ọ́ ṣé ń bá wa tẹ̀ wọ́n nínú, ṣé ń bá wa sọ̀rọ̀ gidi sí wọn nínú, kọ́ lè mọ̀ wípé kí ni ẹni tó fẹ́ wá kógun jà wọ́n yìí ó lè máa pariwo iná mọ́ ni múmínà yìí kó àlóòtọ́ pé kí ni ọ̀tá wọn ni ó jẹ́. So láfta verse 9 tí a ti ṣàlàyé síwájú yìí, lọ́lọ́run tiẹ̀ tó wá sọ̀rọ̀ ní verse 10 wípé the believers, verily the believers are brothers, iná wọn ni múmínà ikú àdájúdájú ọmọ ìyá ẹ̀yìn tẹ́bájọ jẹ́ onígbàgbọ́ kan náà yìí tí ò ṣe láabi. Ẹmọ̀ pa ti ṣàlàyé yẹn síwájú, ọmọ ìyá ní gbẹ̀yẹn ni Ọlọ́run ṣe wà sọ pé iná ọmọ ìlú náà ikú. So tọ́pá tí ń kó ti àwọn básìkò ráyè ká máa jẹ́ kíníkíní kí àwọn àlàyé yìí kó máa yé wa, so that ní máa kó tẹ̀ out of context, kò ní máa jẹ́ pé wọ́n máa fi àwọn nǹkan tí ò ṣe wọ́n máa fi ṣe kíni, wọ́n máa fi drink wa. So reconcile between your brothers and remain conscious of God so that you may receive mercy. So ẹ ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín. So bó ṣe jẹ́ nìyẹn, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ ṣàkíyèsí àwọn kíní, ó wà very important gan. Ẹ̀yin ará, kí n tó mú fídíò yìí wá sí ìparí, mo fẹ́ ká sọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá táwọn olójúsìn tó jẹ́ àwọn bàbá wa nínú Islam táwọn olójúsìn. A fẹ́ kó mọ̀ wípé gbogbo wọn là ń rí pátá, àti tó ń ṣe dáadáa nínú wọn o, àti tí ó ń ṣe kù díẹ̀ káàtó, gbogbo wọn là ń rí pátá. So history ò dẹ̀ nígbàgbé gbogbo wọn, ipa tí wọ́n bá kó lórí ilẹ̀ Yorùbá history ò ní parí. Àtàwọn tí wọ́n fẹnu bà ilẹ̀ Yorùbá jẹ́, tó ń fẹnu ṣáta ilẹ̀ Yorùbá, àtàwọn tó ń fẹnu gbé sókè, gbogbo wọn pátápátá láàrin. So ọ̀rọ̀ yìí mo fẹ́ sọ ní sọ pé àwọn kan wà tó yẹ pé hall of fame ni wọ́n, a máa gbé fíìmù wọn, a máa gbé sí inú hall of fame ni. Àwọn kan dẹ̀ wà tó yẹ pé hall of the other kejì ni, tí máa sọ nǹkan mi lẹ́nu, tó yẹ pé fíìmù wọn hall of the other ìkejì la máa gbé sí, ìdàkejì hall of fame òun la máa gbé sí, hall of honor ìdàkejì ẹ̀ la máa gbé sí. So ẹ jẹ́ kí kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tó yẹ pé hall of ìdàkejì yẹn ni wọ́n máa wà. Ẹ jẹ́ kí kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn tó yẹ pé wọn ò ṣe tó, tó yẹ pé a fẹ́ kí wọ́n bá wa ṣàtúnṣe sáwọn nǹkan tó ń ṣe tí wọ́n fi ń fẹnu ṣáta lẹ̀ Yorùbá, tó fi ń tàbùkù lẹ̀ Yorùbá. Àkọ́kọ́ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ bàbá wa
Sharafadeen Gbadebo Salafiya alùsùnà mùsùlùmí gidi ni wọ́n wàláì èmi respect wọn ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ńgbà míì wọ́n máa ń fẹ́ dàbẹ̀ ni pé wọ́n ń tàbùkù lẹ̀ Yorùbá bí wọ́n máa sọ pé Yorùbá level Yorùbá level bẹ́ẹ̀ ni pé ṣé Yorùbá nìkan ló ní folklore àwọn ìgbùgbà àwọn mọye story mi nínú Islam yìí tó jẹ́ pé folklore náà ni tó jẹ́ pé myth ni dáadáa ó wà dáadáa àìmọye wu story bẹ́ẹ̀ nínú Islam náà so tẹ́ bá ti wá ní nǹkan kankan kékeré nínú Yorùbá tó jẹ́ bí abí myth ilẹ̀ Yorùbá tó jẹ́ bí folklore ilẹ̀ Yorùbá àti tó jẹ́ nínú bẹ́ẹ̀ àti tó tẹ̀ tó wá jẹ́ nínú bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátá lẹ máa sọ pé Yorùbá level ni gbogbo ẹ̀ Yorùbá level ni bẹ́ẹ̀ ni pé fún fẹnu ṣáta ilẹ̀ Yorùbá kí tiẹ̀ ní contribution yín sílẹ̀ Yorùbá yìí a ti rí yín pé ẹ̀dá láwọn ní Arabic bọ̀ ní àṣàlẹ̀ Yorùbá kí ni contribution yín ju pé kẹ́kọ̀ọ́ máa fẹnu ṣáta àṣàlẹ̀ Yorùbá lọ o gbọ́dọ̀ pé aláwọ̀ ní gọ́ọ̀dù lọ́ọ̀dù wọn gbọ́dọ̀ pé aláwọ̀ lọ́lọ́run àfi kọ́ pé ní àlá ṣé ẹ ń fi ẹnu gbé ilẹ̀ Yorùbá ìgbà ní abẹ́ ìfẹnu ṣàtẹ̀ so bàbá wa jọ ẹ bá wa ṣàtúnṣe sí a dẹ̀ mọ àwọn ọba míì náà tó jẹ́ pé tó bá lọ sí Ìlọrin wọ́n á kúnlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó tó kí Emir Ìlọrin ṣùgbọ́n tó bá dé bíbà wọ́n máa fi ẹnu wọ́n máa fi ṣáta àwọn ọba wa bíbà wọ́n máa fi ẹnu wọ́n máa fi tàbùkù àwọn ọba wa bíbà yìí so ẹ̀yin náà ẹ bá wa ṣe àtúnṣe sí ọ̀rọ̀ yẹn then àfáwa bàbá wa Mudirul Morikas Sheikh Habib Ali Ìlọrí èmi ò tẹ̀ mọ́ bí mo fẹ́ tọ́ àwọn sí àárín méjì tó nígbà míì wọ́n máa sọ nǹkan míì yàtọ̀ tí wọ́n máa sọ nǹkan míì wọ́n ti ṣe iṣẹ́ takuntakun lórí bí ṣé kí ni Islamic terrorism ò ṣe ní báyìíwá jẹ́ nílẹ̀ Yorùbá yìí mo fún wọn ní accolade fún yẹn ṣùgbọ́n gbà mí wà náà tó yẹ kó wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ míì tó yẹ kó máa ń tàbùkù lẹ̀ Yorùbá bí fídíò wọn kan tí mo wò tí wọ́n sọ pé Yorùbá kọ́ ló ní Ìlọrin pé Yorùbá kọ́ ló ní Ìlọrin ẹ̀jọ̀ bàbá mo wá rírì fún yín o mo respect yín o ṣùgbọ́n ẹ lè mọ̀ ju Google àtàwọn Wikipedia lọ history confirm it that Ọ̀yọ́ empire ló ní Ìlọrin tẹ́lẹ̀ kan tó fi arúmọjẹ ẹ̀sìn gbogbo ẹ̀ kan tó fi gbà mọ́ wa lọ́wọ́ so ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàtúnṣe lórí ìyẹn náà then àwọn hall of fame hall of honour ṣẹ́yà àwọn bàbá wa mo gbé fún wọn mo tẹ́lẹ̀ gbòòsà fún wọn wọ́n ṣe jẹ́ mùsùlùmí tó wọ́n máa ń fi ahọ́n wọn wọ́n máa fi ń gbélẹ̀ Yorùbá ga ni àkọ́kọ́ nínú wọn ni mo ìmáàmù Jàfàríyà mi mo kọ́ wọn gangan bọ̀ wọ́n máa ń kàn ní ìmáàmù Jàfàríyà bàbá yẹn kò sígbà tí bàbá yẹn bá ń sọ̀rọ̀ báyìí wọ́n máa fi ọ̀rọ̀ wọ́n máa fi kún àwọn ancestors wa lé ni bó tẹ̀ jẹ́ pé ìgbà mi ó máa fẹ́ jọba ẹni pé bàbá máa ń polówó ògùn fún wa ṣùgbọ́n bàbá yẹn máa rí pé ìfẹ́ Yorùbá wà lára àwọn in fact bàbá yẹn gbogbo ni ẹ ká pè ní Yorùbá nítorí tó bá yẹn máa sọ̀rọ̀ àwọn Yorùbá yẹn àwọn ikmọ̀ tó wà nínú àwọn ọ̀rọ̀ Yorùbá nínú àwọn ọ̀fọ̀ ilẹ̀ Yorùbá tó wà nínú àwọn ogun ilẹ̀ Yorùbá ẹ máa mọ̀ pé àwọn ilé wọn nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ní ọkàn then bàbá wa Akeugba Gold respect àwọn ilé bàbá làwọn ilé bàláì wọ́n ṣe níṣẹ́ wọ́n wù níwà wọ́n dẹ̀ máa ń sọ lọ́rọ̀ wọ́n máa fi ń gbé ilẹ̀ Yorùbá ìgà bàbá tó bá ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó ẹ wo bó ṣe ń ṣe analysis Old Ọ̀yọ́ National Park bó ṣe ń ṣe analysis àwọn minerals tó wà ń bẹ̀ bàbá dẹ̀ ń sọ̀rọ̀ ní pẹ̀lú ìtara wípé kí ni kí gbogbo apawọ́pọ̀ gbogbo àwọn minerals ká má jẹ́ kó wà tán kó tó di pé a máa lò fún oríire ilẹ̀ Yorùbá kó tó di pé a máa lò fún development Yorùbá bàbá yìí kò sígbà ibi tẹ́ bá ti rí wọn báyìí wọ́n nífẹ̀ẹ́ Islam lọ́kàn wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá lọ́kàn wọ́n balance ẹ̀ báyìí fẹ́ kí gbogbo ẹ̀yin bàbá wa bá ṣe fẹ́ kẹ́ rí ni ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀lé à ń bú wọn tẹ́ni pé tẹ́ máa ń fi ọkọ̀ ọ̀rọ̀ tẹ́ máa fi ń bú wọn àìmọ̀ kan ló ṣe yìí téèyàn bá ṣe nífẹ̀ẹ́ ẹ̀sìn ó yẹ kí èèyàn máa nífẹ̀ẹ́ ìlú ẹ̀ náà so bàbá wa yìí mo gbé fún wọn bàbá wa Akeugba Gold Ọlọ́run àbá wa dúpẹ́ fún yín o ilẹ̀ Yorùbá yìí á gbé yín á gbé àwọn ọmọ yín o ṣe rí history wọ́n ń rẹ̀kọ́d gbogbo àwọn kan tẹ́ ń ṣe history wo gbogbo wa wọ́n ń rẹ̀kọ́d gbogbo àwọn kan tẹ́ ń ṣe ẹ túbọ̀ máa ṣe sí Ọlọ́run àbá wa kún yín lọ́wọ́ lágbára lọ àwọn bàbá wa yìí ló máa ń dá wákà báyìí wọ́n á ní ikọ́ pawọ́ ọ̀pọ̀ mọ́ wọn lé èèrà pawọ́ ọ̀pọ̀ wọn máa dìyàn Yorùbá ẹ jẹ́ ká pawọ́ ọ̀pọ̀ ká ronú kí la bá fífẹ́ ṣe tí ò dáa kí la bá fífẹ́ ṣe tí ò dáa Yorùbá ẹ jẹ́ ká pawọ́ ọ̀pọ̀ ká ronú kí la bá fífẹ́ ṣe tí ò dáa kí la bá fífẹ́ ṣe tí ò dáa on that note mo kí gbogbo àwọn wípé kí ni o a kú oríire àwọn èèyàn wa tí wọ́n mú igbó lọ́wọ́ àwọn ajínigbé lágbára Ọlọ́run àtúnirú ẹ̀mọ́ nílẹ̀ Yorùbá o àfáà ọmọ Jésù ó wí tiẹ̀ tó àfáà ọmọ Jésù yìí náà ṣàmì.